gbogbo ẹni tó bá fẹ́ jókòó ti iṣẹ́ ìṣègùn tó fẹ́ ní àṣeyọrí ayọ̀ tí ìpèsè bá jáde fún àwọn àgbàlagbà kó gbìyànjú kó ṣe é. Tí ò bá ṣe é wàhálà ni, kó má jẹ́ kí owó àbí nǹkan tí wọ́n bá gbé wá kó má jẹ́ kó mú òun lójú. Torí lọ́jọ́ yẹn ọ̀kan wáyé lánàá, ewé oríjìn jẹ́ kan ńbẹ̀. Ẹ fún wa ní ìdánilẹ́kọ̀ọ́. Ewé oríjìn tó o bá fẹ́ lọ já, tó o fẹ́ kó dá ọ lóhùn, tó o bá já tán o gbọ́dọ̀ fi owó lẹ̀ nídìí rẹ̀. Bó ṣe lè wù kó kéré tó, o gbọ́dọ̀ fi owó lẹ̀ nídìí ẹ̀. Ilé àkọ́kọ́ náà ni ọ̀kànràn, èkejì èjìokò, ẹlẹ́ẹ̀kẹta ògúndá, ẹlẹ́ẹ̀kẹrin ìrosùn, ẹ̀karùn-ún ọ̀sẹ́, ẹlẹ́ẹ̀kẹfà ọ̀bàrà, ìkeje òdí, ẹlẹ́ẹ̀kẹjọ èjìogbè, ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀sá, ẹ̀kẹwàá òfún, ẹ̀kọkànlá ọ̀wọ́nrín, ẹlẹ́ẹ̀kejìlá. Iṣẹ́ ìṣègùn iṣẹ́ ọwọ́ ni, àmọ́ ohun tí à ń fi dà papọ̀ mọ́ ẹ̀sìn ìbílẹ̀ ni pé nígbà ìwáṣẹ̀ ẹ̀sìn ìbílẹ̀ ni àkọ́kọ́ tó kọ́kọ́ wà ní ilẹ̀ káàárọ̀-o-ò-jíire. Ìdí nìyẹn tá ń fi papọ̀. Iṣẹ́ ọwọ́ ni iṣẹ́ ìṣègùn, kìí ṣe ẹ̀sìn. Ká túyàn sílẹ̀ náà ni iṣẹ́ ìṣègùn, kìí ṣe ẹ̀sìn. Tí o bá ṣe iṣẹ́ ìṣègùn, ẹni tó bá wù ló lè sọ pé òun ń ṣògbo ni, òun ń ṣe kinní kan, kìí ṣe túláàsì. Iṣẹ́ ìṣègùn, mò ń lọ kọ́ ọ̀pẹ̀lẹ̀, mò ń lọ kọ́ yẹ̀pẹ̀, mò ń lọ kọ́ gíláàsì wíwò. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wí pé mo sọ lákọ̀ọ́kọ́ mo ní ọ̀kánjúà ń dàgbà, ọgbọ́n ń rewájú. Ẹlòmíì lè pórí ń fọ́ òun, á wò pé orí fífọ́ ni, bóyá ká sín gbẹ́rẹ́ fún àbí ká fún ní tùràrí. Kìí ṣorí fífọ́ lásán, a à gbọdọ̀ sáré ṣe bẹ́ẹ̀. A gbọdọ̀ ṣèbéèrè. Orí tí ń fọ́ ẹni yìí o, kí lohun tí ń ṣẹlẹ̀? Ṣó wá bẹ́ẹ̀ ni àbọ́ lọ́wọ́ àwọn àgbàlagbà nínú? A gbọdọ̀ ṣèbéèrè. Ẹ̀rìndínlógún lèmi ń fi ń ṣèbéèrè tí wọ́n bá gbé iṣẹ́ dé ọ̀dọ̀ mi pé tọ̀, iṣẹ́ eléyìí o, ṣé kí n ṣé ni? Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé àtọlẹ̀dọ́lẹ̀ ni tàdán. Tí aláàárẹ̀ bá dé ọ̀dọ̀ bàbá mi, kí wọ́n tó lè fún ní nǹkan kan, náà ni mo kọ́. Wọ́n ó ṣèbéèrè wọn. Nígbà mo ṣèbéèrè, wọ́n gba odidi orúkọ. Mo pe ẹni tó dúró tẹni yẹn, mo ní kó wọlé. Kí n tó lè fún yín ní nǹkan kan o, àfi ká rí orúkọ. Kó sá dájú pé orúkọ ni. Náà lá fi ṣe ìpèsè. Wọ́n ní ó jẹ́ ọjọ́ ọjà àgbẹ̀ ti kù àárọ̀. Wọ́n bá lọ, wọ́n lọ́dà wọn ti bọ̀. Ìgbà mọ́júmọ́ rẹ̀, mo rí pé oorun tí mo sùn, ọjọ́ tó lágbára ni. Mi ì gbádùn ara mi torí mi ì mọ ẹni tó nà mí mọ́júmọ́. Ìgbà tílẹ̀ mọ́ mo pè é. Àṣẹ, àṣẹ, àṣẹ. Àṣẹ, àṣẹ, àṣẹ. 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 Tógun bá dẹ́ fún bí bá ṣe wọ̀ ní jágánjìgì, kò ní kéré òkùnkọ̀ mára lé. Ìwọ̀fọ̀ ìgbólógún jẹ́ tí dámọ́ lẹ́sẹ̀ figi pa. Ògbó nígbà ogun wájà fọlódì ìyọra. Àmì àṣẹ wá. Ìbà kọ́dà tó dàtẹ̀ sórí ewé. Ìbà àṣẹ̀dá tó dàtẹ̀ sílẹ̀ pẹ̀pẹ̀. Ìbà agbéfágorí àjàdá tó dàtẹ̀ sí òfurufú jágádó. Ìbà dá báyìí, ìbà tẹ̀ báyìí. Ìbà ẹ̀yìn àgbààgbà tí ń kọ́mọ nífà ojú àlá.
ajúbà lọ́jọ́ tòní ẹ má jà tẹnugbó bí ọwọ́ ẹ jójú wa ṣe ẹ já sàṣelà ká ṣàṣelówó torí àṣelà báyìí lálákàn ṣe kò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wọlé iṣẹ́ Oyèlọ́run TV wípé àwa ni atojúbọlé tí mọ bí ọbẹ̀ gbẹ́dùn àwa la máa ń lọ sí ẹsẹ̀ kùkú àti ibi tó jìn láti lọ fún àwọn alágbára tó ṣodo sílẹ̀ Yorùbá wá fún yín láti lọ mú àwọn àbọ̀ṣẹ́kù alágbára tó kù lórí ilẹ̀ Yorùbá wá fún yín àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ohun tí àgbàlagbà bá rí lórí ìjókòó bọ́mọ kéékèèké bá gorí igi ìrókò ó ṣeé ṣe kó má rí kó tiẹ̀ lérí ni èyí ló mú wa tàtàkòrò tá a tẹkọ̀ létí ó nílùú Ìgbẹ́tì lọ́dọ̀ ọba àṣègùn tó jẹ́ pé wọn láti gborúkọ wọn lẹ́kùnrẹ́rẹ́ torí àwọn àgbàlagbà pọ̀ wọ́n ní a kì í fi ẹnu ẹlẹ́nu tọ́tí wò a kì í gbẹnu ọlọ́kùnrin lóògùn ẹnu wọn bàbá láti gborúkọ wọn lẹ́kùnrẹ́rẹ́ èyí ló wà tọ́tà gbòòrò láti lọ fi ojú wọn léde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá pébi tí àwọn alágbára bá ṣẹ́kù sílẹ̀ Yorùbá làwa máa ń lọ láti fi wọ́n hàn dé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́bàá wò pé ìlú wo ló tún jẹ́ ìlú Ìgbẹ́tì ìlú Ìgbẹ́tì ń bẹ ní ìjọba ìbílẹ̀ Ọlọ́run ṣògo ní agbègbè Òkè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́ pàtàkì Olódùmarè mo ṣe pé mi mò ń jẹ tí méjì yóò mo ń jẹ onígbèjègbèjọ má rorò bẹ́ẹ̀ ni òkú tọrọ kì í kó yẹn jọ bẹ́ẹ̀ ni àwa lọ́mú àgòrò bọ́dúbọ́dù bẹ́ẹ̀ ni ẹgbọ́n bí fòsìkà ẹni kó sùrọ̀ ẹnu ẹ̀ ká gbọ́ tó bá yanu kókó ibi burúkú ló bọ́ sẹ́nu babalá bàbá wọn àgòrò ọmọ dèjì ọmọ owó yọwọ́ tó ń fowó ọ̀pọ̀lọpọ̀ rẹ sí ọgá ìláì kàkà kí Olódùmarè àwárẹ̀ ò ní ìbàjẹ́ àwọ̀ títò tó bá mú ayé ètò tó ń rọ̀ ló máa mọ̀ sí orí àtẹ̀tẹ̀ òkàdì béèrè àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní adébíṣẹ́ bá sí àgbà ọ̀lẹ́ni adébíẹ̀yìn má kọ pẹ̀lú àgbà ọ̀lẹ́ni ẹja kẹlọ agbami ètò nísẹ̀ẹ́sẹ̀ẹ́ ẹja gbọ́rọ̀ lẹ́nu bá wa tá a bá lálejò nínú Ìgbẹ́tì ìdọ̀jọ́ tòní. ẹ kú kalẹ̀ bàbá mi dada kọ́ la bá yín bí Olódùmarè ó jẹ́ ká rí yín pẹ́ dákun bàbá mi ká tó máa lọ lórí ètò ẹ kó wa fi ara balẹ̀ dárúkọ yín fún gbogbo àwọn aráalé tó ń wò yín orúkọ yín inú ìlú tá a wà yìí àtòyè tẹ́ ẹ jẹ nínú ìlú Ìgbẹ́tì tá a wà yìí. dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè ṣe ìbà Ọlọ́run ìbẹ̀yàn ìbá ṣe ìbà bàbá mi Adétọ́ni Àyèmú ìbá ṣe ìbà bàbá mi Adétúnjí Àjàgbé ìbá ṣe ìbà bá àṣègùn àkọ́kọ́ Gbàdámọ́sí ìbà bá àṣègùn ẹlẹ́ẹ̀kejì Jímọ̀ Àjàó ìbà bá àṣègùn ẹlẹ́ẹ̀kẹta Abégúnrin Àrẹ̀mú moríbà o moríbà ìyá mi Égúnsọlá Àbẹ̀bí. Orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ni Chief Dr. Abdulwaheed Adékúnlé Bello tí mo jẹ́ ọba ìṣègùn fún ìlú Ìgbẹ́tì ní ìbílẹ̀ Ọlọ́run ṣògo ní agbègbè Òkè Ògùn. Orúkọ yín ni bàbá wa olóyè Abdulwaheed Adékúnlé Bello tí ẹ jẹ́ ọba ìṣègùn ní ìlú Ìgbẹ́tì bí bàbá mi bí ní tẹ́lẹ̀ ní ìbáwú ọba ìṣègùn tó mélòó nínú ìlú Ìgbẹ́tì tá a wà yìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a mọ̀ wípé àwọn àgbàlagbà moríbà o wọ́n ní ọ̀kánjúà ń dàgbà ọgbọ́n rewájú tí ìlú bá ti ń tóbi àwọn nǹkan kọ̀ọ̀kan mọ̀ ṣẹlẹ̀ tó jẹ́ pé yóò mọ̀ jẹ́ nǹkan tí a rí rí. Ìgbà tí ìlú kéré ọba ìṣègùn ẹyọ kan ló wà ní inú ìlú Ìgbẹ́tì àmọ́ bí ìlú ṣe ń tóbi sí à ń ní ọba ìṣègùn sí lọ́wọ́ báyìí ọba ìṣègùn di 3 ní ìlú Ìgbẹ́tì tó já sí pé èmi bí mo ṣe kéré yìí tí mò ń sọ̀rọ̀ yìí nínú ìdílé bàbá mi ni ọba ìṣègùn ti kọ́kọ́ hù ní ìlú Ìgbẹ́tì tí mo sì jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ọba ìṣègùn ní ìdílé bàbá mi ní ilé alágbẹ̀dẹ. Kábíyèsí Olódùmarè tó túmọ̀ sí pé bí n bá gbọ́ yín dáadáa
ilé ẹgbẹ́ ìṣègùn tí ń bẹ nínú ìlú Ìgbẹ́tì lọ́jọ́ tòní 3 ni bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́? bẹ́ẹ̀ni àṣẹ Ọlọ́run. Ẹ wá já ṣe báyìí ṣé mọ̀ páwọn àgbàlagbà bọ̀ wọ́n ní okùn ò ní gùngùngùn kó má níbi tá a ti fà á wá, ṣé ń gbọ́ mi yé? Ọba ìṣègùn, iṣẹ́ ìṣègùn tẹ́ ẹ ṣe títí wọ́n á fi sọ pé ẹ̀yin ni oyè ọba ìṣègùn tọ́ sí kẹ́ ẹ máa ṣolórí àwọn. Bóò lẹ ṣe tọ̀ ọ́, bóò lẹ ṣe rìn tó fi di pé ẹ dépò tẹ́ ẹ wà yìí? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bí mo ṣe gbà di ọba ìṣègùn ní èní, ọ̀rọ̀ tó gùn ni, tó ṣe bí òwe. Àwọn àgbàlagbà ní okùn ò ní gùngùngùn kọ́mọ níbi tá a ti fà á wá. Ọba ìṣègùn àkọ́kọ́ ní ìlú Ìgbẹ́tì, baálẹ̀ ìṣègùn ni, kìí ṣe ọba ìṣègùn. Ìgbà tí a gbọ́dọ̀ sọ pé ńgbà tójú dúdú, ìgbà àwọn ayé bàbá wa. Wọ́n ní tí ọmọ ò bá bá ìtàn yóò bá àrọ́bá. Àrọ́bá tá a rí òun ní bàbá ìtàn. Sọ pé ìtàn tó gùn iná ẹ̀ ní oyè ọba ìṣègùn ní ìlú Ìgbẹ́tì. Àwa bá ìtàn, bàbá tó kọ́ jẹ ọba ìṣègùn àkọ́kọ́ ní ìdílé alágbẹ̀dẹ, ọba Ìjẹta. Tí àwọn aláwo bá dé, aláwo béèrè pé níbo ilé baba aláwo, wọ́n lọ wọ̀ sílé baba aláwo. Tó níṣègùn bá wọ̀lú, yóò béèrè pé níbo ni ilé oníṣègùn, wọ́n lọ wọ̀ sílé oníṣègùn. Bá a ṣe mọ̀ pé tí aláàfáà náà bá dé, yóò béèrè ilé ìmáàmù. Ọba Ìjẹta, òun ló pe bàbá mi, oníṣègùn ni ọ́n, Gbàdámọ́sí. Àwọn oníṣègùn tí ń wọ̀lú, ìwọ ló gbọ́dọ̀ máa gbà wọ́n lálejò. Wọ́n fi ń wọ̀ sí ọ̀dọ̀ bàbá mi. Títí ọba òun ló fi bàbá Gbàdámọ́sí jẹ baálẹ̀ ìṣègùn. Tó ẹgbẹ́ kó jọ, wọ́n fi jókòó ìṣègùn. Ìgbà tí bàbá Gbàdámọ́sí fi ọwọ́ òkun lélẹ̀, ẹni tí ó jẹ ọba ìṣègùn ẹlẹ́ẹ̀kejì kò sí nílé. Torí bàbá Gbàdámọ́sí òun ló jẹ baálẹ̀ ìṣègùn. Bàbá Adéẹmọ Àjàó òun ló jẹ bàbá àṣàlẹ̀ ìṣègùn. Wọ́n lálága. Àmọ́ ṣé ẹ mọ̀ pé tí à ń bá pé à ń du oyè, àwọn kan wà lẹ́yìn ẹnìkan, àwọn kan wà lẹ́yìn ẹnìkan. Ibi tí ẹgbẹ́ ìṣègùn ẹlẹ́ẹ̀kejì fi ya. Bàbá tó jẹ́ bàbá àṣàlẹ̀, Jímọ̀ Àjàó àbí Adéẹmọ Àjàó, wọ́n ní òun ní kó jẹ ọba ìṣègùn. Bàbá yẹn wá ní baálẹ̀ bàbá àṣàlẹ̀ tẹ́ ẹ fi òun jẹ yìí, ẹ jẹ́ kóun wà ńbẹ̀. Ìgbà tẹ́gbọ́n òun ti síwọ́ iṣẹ́ yìí, ẹ jẹ́ káwọn mú àbúrò rẹ̀ káwọn fi jẹ ọba ìṣègùn. Torí ẹ̀yin àgbàlagbà ní a máa fi aṣiwèrè yẹn joyè, ọlọ́gbọ́n ni ò ní jìnnà sí. Òun ó máa jẹ́ bàbá ìṣègùn papọ̀ mọ́ bàbá àṣàlẹ̀. Àmọ́ àwọn kan ń bẹ lẹ́yìn pé kí ẹni yìí kó jẹ bàbá ìṣègùn, àwọn ò ní pa oyè méjì pọ̀. Wọ́n fi lọ mú Jímọ̀ Àjàó, òun ni kó jẹ ọba ìṣègùn, àwọn máa ṣe bàbá fún. Àmọ́ àwọn kan yarí pé kò sóhun tó jọ. Kànràn ìgbà tí àwọn bá fi tẹ̀lé ẹni yìí wípé òun ni ó tún jẹ bàbá ìṣègùn, tí ìwọ Adéẹmọ Àjàó tó jẹ bàbá ìṣègùn, àwọn ó kúrò lẹ́yìn rẹ̀. Ẹni tó jẹ́ alága nígbà náà, àwọn kan wà lẹ́yìn rẹ̀ pé kànràn bẹ́ẹ̀ ẹni yìí làwọn ó fi jẹ bàbá ìṣègùn. Lẹgbẹ́ fi ya sí méjì nígbà yẹn. Ìgbà tẹ́gbẹ́ ya sí méjì, bàbá tó jẹ́ Adéẹmọ Àjàó yìí ó ní tẹ́gbẹ́ bá ya sí méjì ìdùnnú ni. Téèyàn bá bímọ, ọmọ náà èèyàn máa gbàdúrà kó bímọ. Ni bàbá yìí ó fi jẹ bàbá ìṣègùn, ó já sí bàbá ìṣègùn ilé ọlọ́kọ́.
wọ́n fi Jímọ̀ Àjàó wọ́n fi jẹ Báṣegùn nílé alágbẹ̀dẹ. Tọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àjọṣepọ̀ ń sì ń bẹ láàrin Báṣegùn kínní àti Báṣegùn kejì, kò síjà láàrin wa. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Olódùmarè yóò jẹ́ kí a rí yín pẹ́. Oyè tán sì fi yín jẹ àjẹgbó àjẹtọ́ yín. Àṣẹ o. Bàbá kábà má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjò. Ẹ ti dáhùn ìbéèrè tá a tàkò tó sí yín, ṣùgbọ́n ẹ sìn lórí ẹ̀ tí ìlú délẹ̀. A ti gbọ́ bí ọba Ìṣègùn tó ṣe wọ̀lú ìlú Ìgbẹ̀tì. Ẹ̀yin gangan lára bóò lẹ ṣe tọ́ tẹ́ ẹ fi rìn tó fi di pé wọ́n fi yín sí ipò yìí. Ṣé mọ̀ pé àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní a kì í bímọ ká sọ ní baálé, kíkàn ní nǹkan ni. Bákan lẹ tọ́ ṣé iṣẹ́ ìṣègùn náà láti gba àwọn ti bí mi o, iṣẹ́ ìṣègùn lẹ́ ń ṣe ni tó fi wádìí pé wọ́n gbọ́ pé ẹni tó kájú ẹ̀ tó tún lè ṣe nǹkan yìí lágbájá ní ìyá mú. Bóò lẹ ṣe tọ́ bóò lẹ ṣe rìn. Àwọn ọmọ ẹ̀yẹ bọ̀ lápò ni. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lẹ́yìn tí Jímọ̀ Àjàó jẹ Báṣegùn, àwọn náà fọwọ́ òkun lélẹ̀. Èyí jẹ́ pé ó jẹ Báṣegùn ọdún 10 o. Àmì bí mo ṣe jókòó yìí, mo gbọ́njú bá Báṣegùn ẹlẹ́ẹ̀kejì yìí lórí àlééfà ni. Bàbá yìí wà lórí àlééfà tó jẹ́ Báṣegùn. Bí mo ṣe jókòó yìí, bí mo ṣe gbọ́njú, iṣẹ́ ìṣègùn yìí ni mo gbọ́njú bá, tí mo sì mọ ewé, tí mo mọ egbò. Ewé tí wọ́n bá dárúkọ tí n bá mọ̀, ń sọ fún ẹni tó dárúkọ rẹ̀ fún mi pé wọ́n dà pé ni. Bí ẹni tó fún ọ ní ewé ń pé orúkọ wo ni wọ́n tún ń pè. Débi pé níbi ewé o àti egbò, àjẹbí ni, kìí ṣe àwòṣe. Kí n tó di ọba Ìṣègùn, mo ti kọ́ṣẹ́ oríṣiríṣi sẹ́yìn. Àmọ́ abínibí ó yàtọ̀ sí àwòṣe. Ọjọ́ tí ń jókòó ti Ìṣègùn, bàbá mi pè mí ni pé iṣẹ́ tó ń ṣe yìí àsìkò tó jókòó. Mo ní bàbá mi mo sì kéré, wọ́n ní n kéré. Mo yarí fún wọn, mo ní mi lè jókòó. Níbi iṣẹ́ tí ń ṣe, mi mọ bí gbèsè ṣe dé. Ọlọ́pàá ń lé mi kiri. Nígbà yá mo lọ bá bàbá mi, wọ́n ní tó o bá fẹ́ san gbèsè yìí, àfi kó o tọ́jú àgbo àtàgúnmu kó o gbé kúrò nínú ìlú. Bóyá Èkó lọ́ lọ ni kó o mọ lọ tà, gbogbo gbèsè tó jẹ ó san. Mo gbà, mo tọ́jú àgbo, mo tọ́jú àgúnmu, mo gba Èkó lọ. Ọlọ́run bá yá fi ẹni tó jẹ́ ọ̀gá mi tó mú mi mọ Èkó. Ọlọ́run bá pa àṣìṣe rẹ̀ rẹ́. Ìrìn àjò tí màá rìn Kétu ní ọ̀dọ̀ mi, níbi tí mo dé sí, ń sì lọ tajà ní Guinness Garage. Ń rìn lọ láti Kétu dé Guinness Garage nítorí mi máa ń kiri, màá mọ ya bus stop káàkiri. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo gbèsè tí mo jẹ lọ́dún náà, ń fi oṣù 2 ni mo fi san gbèsè yìí. Wọ́n á rí pé àsìkò tó pẹ̀lú ohun tí bàbá yìí wí. Wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n fi mí lélẹ̀, mo jẹ́ akọ̀wé Ìṣègùn lójú bàbá Jímọ̀ Àjàó. Mo ṣe akọ̀wé títí bàbá Jímọ̀ Àjàó síwọ́ ọṣẹ́. Abégúnrẹ́ Àrẹ̀mú ọtẹ́rí gba ipò yìí. Mo ṣe akọ̀wé wọn. Nígbà tí Abégúnrẹ́ Àrẹ̀mú tó síwọ́ ọṣẹ́, àwọn ilé wọn forí korí, èmi ló kàn. Mo kéré, wọ́n lẹ́nì kékeré nídìí nǹkan ni. Ni wọ́n fi mí jẹ oyè yìí. Tí n bá bù kéré, ọdún 8 náà ní ń lò lọ lórí oyè báyìí. Kábíyèsí o, kábíyèsí Olódùmarè. Tí n bá gbọ́ yé bàbá wa lórí oyè ọba Ìṣègùn tó fi yín jẹ yìí, ọdún 8 lẹ́ ń lù lọ yìí. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n láti kékeré pín ní sílẹ̀ yín ẹ ti ń jáwó ní abẹ́ bàbá tó bí yín lọ́mọ àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Tó túmọ̀ sí pé àtọ̀ eré la ẹbẹ́ sin. Bẹ́ẹ̀ni. Àtọ̀ lẹ̀dọ́lẹ̀ ń tàdán. Ilé lẹ bá iṣẹ́ ìṣègùn. Ilé ni mo bá mi kọ́. Kábíyèsí Olódùmarè. Olódùmarè á jẹ́ ká rí pẹ́. Bàbá mi wá jẹ́ ká ṣe báyìí. Ṣé ẹ mọ̀ pé bọ́ bá gbé aláìsàn délé ìwòsàn, a ní bí wọn nǹkan tí wọn ò ṣe fún tí wọn á fi hàn pé nǹkan báyìí ló ń dà láàmú, nǹkan báyìí ló ń ṣe. Ọ̀nà wo lẹ̀ ń gbà
tí wọ́n bá gbé ìṣòro wá báyìí tẹ́ fi máa mọ̀ pé ìṣòro báyìí ló bẹ́ni báyìí fínra nǹkan báyìí ló sì tọ́ tó yẹ ká ṣe fún un sẹ́ẹ̀rìndínlógún lẹ́ ń dà ní àbọ̀pẹ̀lẹ̀ àbọ̀nẹ̀wò lẹ́ ń gbà tẹ́ fi ń bẹ̀lẹ̀ wò. ẹ̀rìndínlógún ni mo bá lọ́wọ́ bàbá mi òun náà sì lèmi náà jogún tí mò ń sì ń lò báyìí tí wọ́n bá gbé aláìsàn dé ẹ mọ̀ pé ẹlòmíì lè kórí ń fọ́ òun á wò pé orí fífọ́ ni bóyá ká sín gbẹ́rẹ́ fún àbí ká fún ní tùlàrí kì í sorí fífọ́ lásán a gbọ́dọ̀ sáré ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣèbéèrè orí tí ń fọ́ ẹni yìí o kí lohun tí ń ṣẹlẹ̀ sọ wá bẹ́ẹ̀ ni àbọ́ lọ́wọ́ àwọn àgbàlagbà nínú a gbọ́dọ̀ ṣèbéèrè ẹ̀rìndínlógún lèmi òun fi ń ṣèbéèrè tí wọ́n bá gbé iṣẹ́ dé ọ̀dọ̀ mi pé tọ̀ iṣẹ́ eléyìí o ṣé kí n ṣe ni àbí kí n mọ̀ sí ẹ̀rìndínlógún ni mò ń lò. ẹ ṣeun bàbá Olódùmarè ó jẹ́ ká rí yín pẹ́ ẹ jẹ́ kí n tàkó tó béèrè yìí sí yín ká ṣe báyìí kó tó di pé wọ́n wá fi yín jẹ ọba ìṣègùn yóò ti tó bí ọdún bíi mélòó báyìí tẹ́ ti ń dà yẹn lóhùn tẹ́ ti ń tú yẹn sílẹ̀ pé mo ti ń ṣiṣẹ́ ìṣègùn tí mo ti dá jókòó tí mo ti ń tú yẹn sílẹ̀ níṣó tó yẹ ọdún báyìí. mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣègùn kí n tó jókòó pé mo di ọba ìṣègùn tí a bá fojú wò yóò ti tó 16 years yóò ti tó ọdún tí mo ti dá dúró tí mo dá yẹn lóhùn tẹ́ ti ń dà bàbá yẹn mi ti lóhùn fún mi bọ̀ ní yọ̀ọ̀da. kábíyèsí ògún kábíyèsí Olódùmarè ẹ ò ní ṣiṣẹ́ sí àṣẹ ẹ ní tọ́jú èèyàn tán kẹ́ ẹ fọmọ di àṣẹ ẹ ní tọ́jú èèyàn tán kẹ́ ẹ fàyà di àṣẹ ẹ ní tọ́jú èèyàn tán kẹ́ ẹ fira yín di àṣẹ iṣẹ́ tí Olódùmarè ti parí òun lọ́ba mi òkè ó máa parí wá sọ́dọ̀ yín àṣẹ ẹ wá já ṣe báyìí ṣe mọ̀ káwọn àgbàlagbà bọ̀ wọ́n ní kò sí bójú ọ̀run sì lè funfun tó ká má rí dúdú díẹ̀ níbẹ̀ ìjẹ́ ẹ̀ lè bá wa sọ àwọn ọjọ́ má lè gbàgbé àwọn ọjọ́ tó làmìlaka àwọn ọjọ́ tó jẹ pé ẹ fẹ́ lè sọ pé iṣẹ́ ká máa túyàn sílẹ̀ yóò tó gẹ́. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé kò sí bí sánmọ̀ ṣe lè funfun tó tí dúdú díẹ̀ ò ní wà níbẹ̀ ní gbàrà bí mo ṣe jẹ oyè ọba ìṣègùn tán wọ́n gbé ẹnìkan wá sọ́dọ̀ mi ò sí nílé ìyàwó mi ló pè mí pé ẹnìkan àlejò ń béèrè mi o lára àwọn ọmọ tí mo mọ gbé táwọn jọ ń káàkiri tó jẹ́ gẹ́gẹ́ bí àbúrò àdúgbò fún mi òun wà lọ́dọ̀ mi bẹ́ẹ̀ nìyẹn ṣe dé tó ń kígbe inú rírun àgbo kan wà tá a sáré mọ kọ́dà àwọn ọmọ kéékèèké ó wà nínú Dubai mo jogún rẹ̀ lọ́wọ́ bàbá mi tá a bá ṣe bẹ́ẹ̀ nìyẹn ṣe ń kígbe inú rírun ọmọ yẹn wọlé ó bù fún ìyá yẹn lò inú rírun ò dúró wọ́n sá pè mí pé mo lálejò ńlé mo délé mo bá ènìyàn ní ẹnu ọ̀nà iléeṣẹ́ mi ọmọkùnrin kan dúró tì èmi náà ṣe rí mo wọnú iléeṣẹ́ lọ mo sì béèrè mo rí i pé ọwọ́ àwọn àgbàlagbà ló wà ń bẹ̀ kí lohun tá a ṣe tá a lè fi ṣètùtù ẹ fi tú ẹni yìí sílẹ̀ gbàtẹ́ ti fún mi ní yọ̀ọ̀da kó tó di pé mo lo oògùn fún un gẹ́gẹ́ bí mo ṣe sọ pé àtọlẹ̀dọ́lẹ̀ ní tàdán tí aláàárẹ̀ bá dé ọ̀dọ̀ bàbá mi kí wọ́n tó lè fún ní nǹkan kan iná ẹ̀ ni mo kọ́ wọn ó ṣèbéèrè wọn nígbà mo ṣèbéèrè wọ́n gba odidi orúkọ mo pe ẹni tó dúró tẹnìyàn mo ní kó wọlé kí n tó lè fún yín ní nǹkan kan o àfi ká rí orúkọ kó ṣàdájú pé orúkọ ni náà la fi ṣe ìpèsè wọ́n ní ó jẹ́ ọjọ́ ọjà àgbẹ̀ ti kù àárọ̀ wọ́n bá lọ ọlọ́dà àwọn ti bọ̀ gbà mọ́júmọ́ rẹ̀ mo rí i pé oorun tí mo sùn ọjọ́ tó lágbára ni mi ò gbádùn ara mi torí mi ò mọ ẹni tó nà mí mọ́júmọ́ ìgbà tílẹ̀ mọ́ mo pè ìyàwó mi báyìí àwọn ẹni tán òun gbọ́ tẹ̀ ń sọ fún àwọn ẹni yìí pé wọ́n gbọ́dọ̀ sin orúkọ kẹ́ tó lè fún wọn ní nǹkan kan àmọ́ ẹni báyìí ti fún wọn ní àgbo gbogbo lè ṣe o màá ẹsẹ̀ mọ̀ wípé wọ́n ti fún wọn ní nǹkan kó tó di pé mi dé ọ̀tọ̀ ni mo ṣe ìpèsè ìtúbà ohun tí wọ́n fún wọn
lọ́jọ́ náà ohun tí ń ṣẹlẹ̀ ni pé gbogbo ẹni tó bá fẹ́ jókòó ti iṣẹ́ ìṣègùn tó fẹ́ ní àṣeyọrí ayọ̀ tí ìpèsè bá jáde fún àwọn àgbàlagbà ó gbìyànjú kó ṣe é. Tí ò bá ṣe é wàhálà ni, kó má jẹ́ kí owó àbí nǹkan tí wọ́n bá gbé wá kó má jẹ́ kó mú òun lójú. Torí lọ́jọ́ yẹn nígbà tó dijọ́ ọjà àwọn ẹni yẹn ra ẹran wá, abo ẹran ni wọ́n rà wá, ẹran yìí rẹwà, tó bá ṣe olójú kòkòrò ni yóò gbà yóò fi lẹ̀. Orúkọ mo ní kẹ́ ẹ rà wá, owó tó wà lọ́wọ́ àwọn náà làwọn lọ́ọ́ fi ra ẹran. Ẹ gbé ẹran yìí padà lọ sọ́jà, ẹ lọ́ọ́ tà, dédé iye tí ẹ bá ta ẹran yìí ẹ fi ra orúkọ, bó ṣe léwu kó kéré mọ́ ẹ rà wá. Ó ṣáà ti jórúkọ. Àṣẹni tó tẹ̀lé ìyá yẹn gangan, òun gangan ń dẹmí ni. Ó mọ dédé ìrìn àjò tí ń ṣẹlẹ̀ sí ìyá yìí. Wọ́n gbé lọ wọ́n lọ ra orúkọ wá, ó di àdàbọ̀ ọjà, a ṣe bó ṣe yẹ ká ṣe. Ìyá tó àárẹ̀ ń dà láàmú jókòó báyìí, ìgbà tí mo yọ àwọn ohun tó yẹ ká yọ tá fi ṣèpèsè, ìyókù a pín káàkiri. Ìyá yẹn sọ fún mi pé Àṣegùn kí lẹ̀yin ó wá jẹ ńlé, mo ní kí n so ohun tí ń jẹ nínú ilé ló jà bí kí n ṣe àṣeyọrí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, wọ́n gbà pèsè, wọ́n tọ́jú ẹni yìí, Ọlọ́run fún lára dá. Nísìnyí báyìí ẹni yẹn ń bẹ lórí láàyè, kọ́dù ti kọ́lé, obìnrin ni. Tó sì jẹ́ pé gbogbo ibikíbi kọ́dà bá pàdé lóde báyìí, àwọn èèyàn máa ń wò pé èkí tí ń kí mi ń yàtọ̀. Torí pé kì í ṣe agbára mi, agbára Ọlọ́run ló dá ẹ̀mí rẹ̀ padà. Ẹ ṣeun bàbá wa, Olódùmarè ó jẹ́ ká rí yín pẹ́. Ẹ dákun bàbá, ẹ já ṣe báyìí. Ẹni tẹ́ ẹ ló tẹ̀lé màmá òun wá, ẹni òun náà ti mọ̀ tẹ́lẹ̀ aṣọ ń dẹyìn ni lọ́nà ẹ̀wò bàbá, àti pé kí nìkan tó ṣẹlẹ̀ tẹ́ ẹ fi mọ̀ pé idẹ ló ń fi ẹran òun dẹyìn. Kí ni ń ṣẹlẹ̀ ni pé ẹni yìí ìbọn ẹ̀yìn ayé o, obìnrin tí ò gbádùn yìí wọ́n fẹ́ mú wọ ẹgbẹ́ àgbà ni. Àti ara àbúrò ẹ̀ ni wọ́n ti wọlé sí lára. Àbúrò rẹ̀ ló ń fún ní nǹkan pé oògùn tajà nǹkan báyìí báyìí. Àmọ́ nígbà tá a padà ṣèpèsè tí Ọlọ́run padà túmọ̀ rẹ̀, ó wá sọ́dọ̀ mi, tí ò bá jẹ́ bí mo ṣe ń sọ yìí, ó wá sọ́dọ̀ mi pé kí n pa òun sílé, kí n mọ́ pa òun síta, òun mọ̀ nǹkan tí ń ṣẹ̀gbọ́n òun. Torí látìgbà tá a ti ṣèpèsè yìí ara òun ò balẹ̀ mọ́. Àmọ́ kí n mọ́ jẹ́ kẹ́gbọ́n òun mọ̀. Kí ni ohun tá a fẹ́ ṣe? Ó ní ìtúsílẹ̀ ti dé. A sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹni yẹn náà wà, àbúrò wa, ẹ̀gbọ́n náà sì wà. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Bàbá mi, jà tún rí ọjọ́ tó làmìlaka tílẹ̀ ń gbò yìí. Ọjọ́ tí mo fẹ́ pé ó tún lágbára kí n tó di ọba Ìṣègùn ni. Ìgbà tí mo gbé àgbo lọ sí Èkó pẹ̀lú àgbọ̀n. Àmọ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo ta àgbo fún ẹnìkan. Torí mo ṣe dé Kétu, mo béèrè ilé ẹgbẹ́ Ìṣègùn, wọ́n mú mi lọ. Mo wọ ẹgbẹ́ lọ́dọ̀ wọn, mo gba ID card. Ẹ̀yin àgbàlagbà ẹni ọmọdé ò kì í mọ ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. Mo rò pé bóyá gbogbo Lagos mo ti gbà. Mo lọ tajà ní Ìkẹjà, mo ń darí bọ̀ wá, mo dúró sí Ọ̀ràngún níbi kọ́mpìnì Bajaj. Mo tàgbo fẹ́ni yẹn, àwọn 4 mo tàgbo fún. Wọ́n ní kí n fagún mu sí, mo fagún mu sí. Inú àwọn 4 tí mo tàgbo fún, ẹnìkan ṣoṣo làgbo ló yí lọ́wọ́. Bí ó ṣe ń yàgbẹ́ bẹ́ẹ̀ ló ń bì. Ẹni tó mú mi lọ Èkó, mo pè é. Ẹni yẹn lá sọ fún mi pé ó mọ̀ pé lè yẹ ẹgbẹ́ Ìṣègùn Aláùsá, òun ní bẹ níwájú ìta níbẹ̀ wọn náà. Lè yẹ ẹgbẹ́ òye ẹgbẹ́ tí ń bẹ ní ibi tá a ti wọ ẹgbẹ́ ńkọ́, wọn ní kò rí bẹ́ẹ̀ o. Àwa ẹsẹ̀ ra sinapu, àtàrí àti obì. Àǹtí mi yẹn wá gbé lọ fún ìyá wọn. Wọ́n gbé fún ìyá wọn, ìyá wọn wá súre, ó wá súre. Ó sì bọ́ sínú òru omi ọ̀sán, ó bá bù, ó gbé fún àǹtí mi. Ó ní kí wọ́n gbé fún mi kí n lọ fún ẹnìyẹn. Wọ́n ti rọ́ọ̀sì ẹnìyẹn lọ sí hospital. Ọjọ́ ọmọdélé wí ni. Lọ ní gbogbo ohun tójú bá rí lájò, iná kéèyàn mọ́ wí nílé. Omi tí wọ́n fìtì mọ́ ẹnìyẹn là, kọ́dà kò tí
dé ààfù táǹtí mi fi gbé omi yìí dé, wọ́n sá fún ẹnìyẹn mu, wọ́n fún mu, wọ́n fi gbá ní orí bí ìyá yẹn ṣe ní kí wọ́n ṣe, àti ebi ni àti ìgbẹ́ ni. Ẹnìyẹn dìde ní ó ní kíní ń ṣe òun, kí ló gbé òun débi. Ọjọ́ yẹn ó jẹ́ ọjọ́ má lè gbàgbé fún mi, tí ń sì ń bẹ nínú pé kọ́dà mo délé lẹ́yìn bàbá mi tí mo sọ fún pé nǹkan báyìí 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 báyìí, lẹ́yìn tí mo ń lo Èkó padà, bàbá mi fún mi láròkò, mo fún ìyá yẹn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo tún géènì padà lára ìyá yìí tó fi di pé n ò lọ Èkó mọ́. Ẹ ṣeun bàbá wa, Olódùmarè ó jẹ́ ká rí yín pẹ́. Ẹ wá jẹ́ àṣẹ báyìí, ẹ dákun bí èèyàn bá wá fẹ́ wò sùn tó rò pé iṣẹ́ ìṣègùn wù mí, mo fẹ́ máa tú yẹn sílẹ̀, mo fẹ́ máa dá yẹn lóhùn, n ò sì bí nílé Ifá, n ò bí nílé Elégún, n ò bí nídìílé Oníṣàngó, kódà n ò bí nílé Adáhunṣe, ó sì ní iṣẹ́ ìṣègùn wò wọ́n. Tó bá wá tọ̀ yín wá tó lóun fẹ́ kọ́ṣẹ́ yìí, yóò lò tó bí ọdún mélòó kó tó lè di ọ̀gá rẹ̀? Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé gbogbo iṣẹ́ ló ní kíkọ́, àmọ́ iṣẹ́ tó lágbára jù ní iṣẹ́ ìṣègùn. À ń tú yẹn sílẹ̀, ohun tó lágbára ni. Bí èèyàn ṣe lè wù kó ní òun gbọ́n bérebére tó, yóò lo ọdún 5. Bí èèyàn ti lè wù kó lóun gbọ́n tó, yóò lo ọdún 5 gbáko kó tó lè di pé yóò dọ̀gá rẹ̀. Torí àti yẹsẹ́ wò, kí ni odù yìí wí, ó gbọ́dọ̀ mọ̀ kì. Kí leléyìí wí, ó gbọ́dọ̀ mọ̀ bí ó ṣe kì. Kò gbọ́dọ̀ kí ìdí ogbè ọ jáde, ọmọ lọ kí ọ̀bàrà. Kí lohun tá a fi ṣe ìpèsè lórí àwọn ìrìn àjò yìí, ó gbọ́dọ̀ mọ̀ kó tó kan ewé àti egbò. Iṣẹ́ kí lewé eléyìí ń ṣe, iṣẹ́ kí legbò yìí ń ṣe, tá a bá pa eléyìí pọ̀ àti eléyìí, iṣẹ́ kí ló ń ṣe. Gbọ́dọ̀ lọ́dún 5. Tó túmọ̀ sí pé béèyàn bá fẹ́ kọ́ṣẹ́ ìṣègùn lákọyanjú, túláàsì yóò lọ́dún 5. Bàbá mi nígbà tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ẹ sọ̀rọ̀ pé 16 lẹ́ lò láti máa fi yẹ nǹkan wò fáwọn èèyàn. Ẹ dákun jẹ́ aláǹfààní láti gbọ́ láti odù ilé kìíní ẹni ọ̀kànràn tí a fi gbọ́ dé ẹsẹ̀ 12 láti pé kẹ̀kẹ́ bá wa kà á ní kẹ̀kẹ́ pé ilé kìíní báyìí là ń pè, ilé kejì báyìí là ń pè, ilé kẹta báyìí là ń pè, ilé kẹrin báyìí là ń pè nínú 16. Tá a bá da 16 tí ó kan tó bá dojú dé, ó ní ọ̀kan ṣoṣo lọ́lọ́run. Ilé àkọ́kọ́ náà ni ọ̀kànràn, èkejì èjìokò, ẹlẹ́ẹ̀kẹta ògúndá, ẹlẹ́ẹ̀kẹrin ìrosùn, ẹ̀karùn-ún ọ̀sẹ́, ẹlẹ́ẹ̀kẹfà ọ̀bàrà, ìkeje òdí, ẹlẹ́ẹ̀kẹjọ èjìogbè, ẹlẹ́ẹ̀kẹsàn ọ̀sá, ẹ̀kẹwàá òfún, ẹ̀kọkànlá ọ̀wọ́nrín, ẹlẹ́ẹ̀kejìlá àìkì. Á tẹ̀síwájú. Ẹ ṣeun bàbá wa, Olódùmarè á jẹ́ ká rí yín pẹ́. Àtìgbà àtàgbà yín nǹkan kan ò ní bàjẹ́. Iṣẹ́ ìṣègùn ṣé iṣẹ́ tó jẹ́ pé ẹnikẹ́ni kàn lè wò sùn yóò kàn kó gbájọ yóò lè mí náà ti dó ṣègùn lónìí, láì jẹ́ pé ó ní bàbá àṣàrẹ̀ tàbí ó níbi tó ti ń tẹ̀bọ̀, láì jẹ́ pé ó ti níbi tó ti mú wọ̀. Àti pé iṣẹ́ ìṣègùn ìpele kejì, ṣe iṣẹ́ téèyàn bá ń ṣiṣẹ́ ìṣègùn, ǹjẹ́ ó tún pí dandan pé kó lọ darapọ̀ mọ́ olóògbé ni, tàbí kó ṣe lọ kọ́ Ifá bọ́ ṣe ń ṣẹ́pẹ̀lẹ̀, tàbí ó wá tún níbì kan tí ó wọ̀ kó tó lè dángájá lẹ́nu iṣẹ́ ìṣègùn? Ẹ ṣeun. Iṣẹ́ ìṣègùn kì í ṣe ohun tí èèyàn lè sáré pé mo kó igbá jọ mo ń ṣiṣẹ́ ìṣègùn. Tá a bá rí ẹni tó gbìyànjú irú ẹ̀ wípé mo kó gbá jọ mo ń ṣiṣẹ́ ìṣègùn, ẹ̀yin àgbàlagbà wọ́n ní èrò mi tí ń jó, ó ń lù rẹ̀, ó wà nísàlẹ̀, ó ní bàbá àṣàlẹ̀ pé lọ ṣe báyìí, lọ ṣe báyìí ni. Kò wọ́pọ̀ pé mo kó igbá jọ, èmi náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣègùn, kò ṣeé ṣe. Èkejì, iṣẹ́ ìṣègùn iṣẹ́ ọwọ́ ni. Àmọ́ ohun tí à ń fi ń dà papọ̀ mọ́ ẹ̀sìn ìbílẹ̀ ni pé nígbà ìwáṣẹ̀, ẹ̀sìn ìbílẹ̀ ni àkọ́kọ́ tó kọ́kọ́ wà ní ilẹ̀ káàárọ̀ oòjíire.
ìdí nìyẹn tá à ń fi ń papọ̀. Iṣẹ́ ọwọ́ ni iṣẹ́ ìṣègùn, kì í ṣe ẹ̀sìn. Ká túyàn sílẹ̀ iná ẹ̀ níṣẹ́ ìṣègùn, kì í ṣe ẹ̀sìn. Tí o bá ṣe iṣẹ́ ìṣègùn, ẹni tó bá wù ló lè sọ pé òun ń ṣògbó ni, òun ń ṣe kinní kan, kì í ṣe túláàsì. Tó iṣẹ́ ìṣègùn, mò ń lọ kọ́ ọ̀pẹ̀lẹ̀, mò ń lọ kọ́ yẹ̀pẹ̀, mò ń lọ kọ́ gíláàsì wíwò. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé mo sọ lákọ̀ọ́kọ́ mo ní ọ̀kánjúà ń dàgbà ọgbọ́n rewájú. Ẹ rí i pé mo sọ nínú ọ̀rọ̀ mi pé ẹ̀rìndínlógún tí mo jogún lọ́dọ̀ bàbá mi náà lèmi sì ń lò lọ́wọ́ yìí. O lè wò pé tọ̀ bóyá ẹnìkan ń lo gíláàsì, èmi náà fẹ́ kọ́ gíláàsì, mo gbọ́dọ̀ lọ di ọmọọṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ní gíláàsì wíwò. Àbẹ́nìkan ń tẹ yẹ̀pẹ̀, èmi náà fẹ́ kọ́ bí wọ́n ṣe ń tẹ yẹ̀pẹ̀, mo gbọ́dọ̀ lọ di ọmọọṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ni, kì í ṣe túláàsì. Tó bá jẹ́ pé ẹ̀rìndínlógún tí mo jogún yìí o náà ló pè mí tí mò ń fi ń ṣiṣẹ́. Olódùmarè ó jẹ́ ká rí yín pẹ́. Àṣẹ. Làákàyè yín, ìmọ̀ yín, òye pẹ̀lú ọgbọ́n tó Olódùmarè jogún fún yín kò ní fi yín sílẹ̀ sáyé lọ. Àṣẹ. Làákàyè yín ò ní jọba. Iṣẹ́ adúpẹ́ púpọ̀ wá fún omi ọgbọ́n tẹ́ ń bù fún wa mọ́. Ọ̀ká yìí lẹ́ka kí Olódùmarè orí ìyá kànkè ó máa mọ̀ ọ́ ṣe, ó ní ṣubú dànù. Gbèrè ọ̀ká yìí láyé ọ̀ká rí. Bàbá mi ọba àṣegùn, ẹ jẹ́ ìtàkù tó béèrè yìí sí yín. Àwọn àgbà bọ̀ wọ́n ní ohun tí àgbàlagbà bá rí lórí ìjókòó, bọ́mọdé ìwòyí bá gorí igi ìrókò, ó ṣeé ṣe kó má rí. Ìjà àwọn kẹ̀kẹ́ ń bẹ tó ti ṣẹlẹ̀ rí tó jẹ́ pé àmì ara sì ti sọ yín síwájú kí nǹkan náà tó ṣẹlẹ̀. Tẹ́ wá sọ fún ẹni pé nǹkan báyìí yóò rí báyìí o, tó jẹ́ pé nígbà tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ń tọ̀hún tó padà pé nǹkan tẹ́ ẹ sọ yìí mo bá a bẹ́ẹ̀, báyìí ló ṣe rí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ní ohun tó ṣẹlẹ̀, mo jí ní àárọ̀ ọjọ́ kan, ìyàwó mi pẹ̀lú ìyàwó bùrọ̀dá mi, mo sọ fún wọn, mo ní ọ̀fọ̀ ṣẹ̀ ládùúgbò yìí, ẹnì kankan nù wa kò gbọdọ̀ débẹ̀. Mú mi rí i pé ẹni báyìí, àmọ́ mo mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀ ládùúgbò yìí tí mo wà. Bóyá ọjọ́ kẹta ẹni yẹn kú. Ìrìn àjò yẹn kì í sì ṣòkú tèmi gangan àti ìyàwó bọ̀dá mi ò gbọdọ̀ mọ̀ lọ. Mo ti gbàgbé, èmi tí mo sọ̀rọ̀ mo ti gbàgbé. Ìyàwó bọ̀dá mi ló ní, bàbá ẹ rántí ohun tẹ́ ẹ wí fún wa ń jẹta ni, ẹ sì ní láàrin ọjọ́ méje a gbọ́dọ̀ lọ bí òkú. Ṣé ẹ ti gbàgbé ni? Òun ló ta mí lólobó, torí bẹ́mi ṣe sọ fún wọn, ọkàn mi ti kúrò ńbẹ̀. Ó jẹ́ nǹkan pé ìrìn àjò yìí. Ẹ ṣeun bàbá wa, Olódùmarè á jẹ́ ká rí yín pẹ́. Ẹ wá jẹ́ ká ṣe báyìí, jẹ́ ìtàkùn tó béèrè sí yín. Tó bá sọ pé wọ́n ń jáwé, wọ́n ń wagbò, ìjẹ́ gbogbo ewé lóníṣègùn lè kù fìrì já? Ṣé gbogbo egbò lóníṣègùn lè kù fìrì já? Àti wípé ǹjọ́ lọ́jọ́ àtàkókò àtìgbà tí ẹ lè jáwé tí ẹ lè wa egbò? Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí ìdáhùn sí ìbéèrè yín, ohun tí mo jogún gbá lọ́dọ̀ bàbá mi, ọjọ́ tí a lè já ewé àbí àkókò, kò sí bí ó ṣe lè lágbára tó bá di ọjọ́ Jímọ̀, bàbá mi ò ní já ewé, a sì ní wa egbò. Bàbá mi ó sọ pé tí Jímọ̀ bá darí, a lè já ewé, a lè wa egbò. Nínú ewé tí a lè kù fìrì já, ọ̀kan wáyé lánàá, ewé oríjìn jẹ́ kan bẹ́ẹ̀. Ẹ fún wa ní ìdánilẹ́kọ̀ọ́. Ewé oríjìn tó o bá fẹ́ lọ já, tó o fẹ́ kó dá ọ lóhùn, tó o bá já tán o gbọ́dọ̀ fi owó lẹ́ǹdì rẹ̀. Bó ṣe lè wù kó kéré tó,
o gbọ́dọ̀ fi owó lẹ̀ nídìí ẹ̀. bó ṣe lè wù kí Wé- ìwọ̀nba wo- ewé téèyàn já ń bi ewé oríjì òun kó àbí kéré kí tó. owó yẹn kéré tó ok o gbọ́dọ̀ fi kalẹ̀ nídìí ẹ̀. Ọmọ kékeré ọba àṣeré kí ọmọ ṣeré káàkiri kó rí kò lè ṣe ọmọ yẹn ní nǹkan kan, kò lè ṣe ọmọ yẹn ní nǹkan kan, kì í jẹ́ pé bóyá àmọ́ ibikíbi tá a ìyọ̀dà bá ti fẹ́ já ewé ewé oríjì oríjì ká máa gbìyànjú láti láti fi fi owó lélẹ̀ owó lélẹ̀ bẹ́ẹ̀ nídìí ẹ̀ ọba ti gbà tán. ká ṣàṣọ pé àìṣe báwọn ará síwájú ṣe ń ṣe ni ò jẹ́ kó rí bó ṣe yẹ kó rí dáadáa mọ́ láyé òde òní. Bẹ́ẹ̀ni, torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ayé òde òní ni wọn ò mọ gbogbo tẹ̀ ń sọ yìí pé ká fowó sílẹ̀ di èké oríjì. ọmọ mi mo ní àti ọlọ́ọ̀já ìjánu ewé ẹ̀. oríjì wa wọ́n á fún ní 200 naira mọ́ bá ti já tán kó o jùúlẹ̀ nídìí rẹ̀ ṣé wọ́n mọ̀ ń rà ni mo ní wọ́n rà ìgbà tó jáde ó ṣe báyìí ó ṣe báyìí wọ́n á ṣe ṣàlàyé fún tó o bá fẹ́ já ewé yìí kódà bó bá ṣe 5 naira ló bá lọ́wọ́ rẹ̀ fi sílẹ̀ nídìí rẹ̀. kó o fi ṣàṣẹ kábíyèsí Olódùmarè. ẹ wá já sí báyìí ṣé ìyẹn lè jáwé lálẹ́? A lè já ewé lálẹ́ tó ìwà mọ bọ́ sí sábàbí nígbà míì bóyá mo rí i pé wọ́n gbẹ́ni yìí dé dìlàdìlà inú ló ń run mo sì rí i pé inú jẹ̀díjẹ̀dí ni ìgbà tí mo sì béèrè lórí ẹ̀ ìṣẹ̀ lágbo onírúurú ńlẹ̀ mọ́ a lè fi àlọ́ sáré jáwé àmọ́ tá a bá jà alẹ́ tọ́ á bu yẹ̀pẹ̀ sílẹ̀ mẹ́ta á jí ewé wọn torí bí àwọn èèyàn ṣe ń sùn bẹ́ẹ̀ náà lewé náà ń sùn bẹ́ẹ̀ lẹranko náà ń sùn tí oòrùn bá ti wọ̀ ewé ní àwọn sinmi. ẹ ṣeun bàbá mi Olódùmarè ó jẹ́ ká rí yín pẹ́ àgbà yín á dalẹ́. ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ àwọn kàńdá ló ti pọ̀ nínú ìrẹsì láyé òde òní ọ̀pọ̀lọpọ̀ kódà tó fi jẹ́ wòlíì tó fi dórí àfáà tó fi dórí babaláwo tó fi dórí oníṣègùn tó fi dórí adáhunṣe ló jẹ́ pé àwọn ayédèrú ti pọ̀ nínú wọn ju àwọn tó gbòòtọ́ lọ́wọ́ lọ. nínú tìṣẹ̀ṣe tó jẹ́ àwọn tó jẹ́ adáhunṣe oníṣègùn ọgbọ́n wo lẹ̀ ń dá ọ̀nà wo lẹ̀ ń gbà tó fi jẹ́ pé ẹ fẹ́ fọ̀ mọ́ láti yọrú àwọn ẹni yìí láti yọ wọ́n kúrò tí wọn ò fi ní ta epo sí aṣọ àlá yín. ẹ ṣeun gẹ́gẹ́ bí ìbéèrè yín ìdáhùn sí pé àwọn ayédèrú oníṣègùn tó wà nínú oníṣègùn tí wọ́n ń takò sí ààlà oníṣègùn à ń gbìyànjú lórí wọn kódà ọjọ́ karùn-ún náà la mọ́ ná ọjà wa a ní àwọn patrol tí wọ́n mọ́ káàkiri oníṣègùn tí wọ́n bá rí àbí ń ta àgbo tí wọ́n bá rí tí ò ní ìwé wọ́n mú á béèrè ibi tó ti gbé àgbo àbí tó ti wá tó ti ń ṣe ìṣègùn fún àwọn èèyàn nínú ìlú Ìgbẹ́tì ìyẹn. Èkejì à ń sì tún gba àwọn àtàlejò ní àti onílé ni à ń gbà wọ́n nímọ̀ràn èèyàn pè ọ́ àbó o lọ sọ́dọ̀ ẹ̀ ó lóun fẹ́ ṣoògùn owó fún ọ ó ní kó lọ wá 20,000 wá ó rí 1 million a ti mọ̀ wípé gbájúẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ ẹni tó lóun ó ṣoògùn owó fún ọ lóòótọ́ àwọn àgbàlagbà ó sọ pé ẹni tí ó dá sọ fún ni tọrùn rẹ̀ láwò àwa ọ̀dọ́ ìsìn òwe àtijọ́ ni torí ẹ lè wo ẹlòmíì pé kò ní ṣe yín lóore ìmúra rẹ̀ tó o bá wò bóyá ohun tó ní nínú ilé ó ju nǹkan tí ń bẹ lára rẹ̀ lọ àmọ́ káàkíyèsí fún àwọn tí wọ́n ń lọ ọ̀dọ̀ àwọn èèyàn pé tọ̀ mo fẹ́ ṣe ìṣègùn wọ́n ń wá wákùwá ọ̀pọ̀lọpọ̀ wọn rí ìríkùrí ìyẹn àmọ́ ìgbìyànjú tí àwa ń ṣe láti fọ ìṣègùn mọ́ nínú ìlú Ìgbẹ́tì tó à ń gbìyànjú ní ìwọ̀nba bí Ọlọ́run ṣe fún wa lágbára tá a sì ní àwọn patrol tó jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ kódà bí èèyàn bá rẹ́ǹtì ilé tá a bá ti rẹ́ni ta wá lólobó pé ẹni báyìí ó ń dá yàn lóhùn àwa ní ó fi ọgbọ́n àárín yẹn lọ káwọn náà lọ ṣèbéèrè àbí kí wọ́n sọ pé iṣẹ́ báyìí làwọn béèrè ìyẹ̀jú tí tá à ń gbà kọ́lọ́run fún wa ní àṣeyọrí lórí ẹ̀. ọ̀dà ẹ ṣeun bàbá wa Olódùmarè ó jẹ́ ká rí yín pẹ́ ẹ dákun bàbá ẹ bá ń fẹnu àgbà ẹ bá ń fi súre fún gbogbo àwọn olólùfẹ́ iléeṣẹ́ Oyèlọ́run TV pátápátá gbogbo àwọn tó ń ti iléeṣẹ́ yìí lọ́wọ́ gbogbo àwọn tó ń ran iléeṣẹ́ yìí lọ́wọ́ gbogbo àwọn tó ń ti iléeṣẹ́ yìí lẹ́yìn tí wọn ò jẹ́ kójú tì wá ẹ bá wa súre fún wọn. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Olódùmarè ṣeun. A kí ẹ̀yin tí ẹ fi ìlú yín sílẹ̀
àti iléeṣẹ́ Oyè Ọlọ́run TV tẹ́ ẹ fi kalẹ̀ láti dìde wá sí inú ìlú Ìgbẹ́tì. Ọkọ̀ lẹ wọ̀ wá, Ògún ò ní dájú ìjà kọ wá o. A kí yín bí ẹ ṣe ń ṣe káàkiri ìlú tí Ọlọ́run fún yín ní àṣeyọrí, tí ń fún yín ní àpọ́nlé, tí ń fún yín ní iyì. Ẹ wá sínú ìlú Ìgbẹ́tì láti wá ṣe bí ẹ ṣe ń ṣe. Ọlọ́run ò ní yẹ̀yẹ́ yín, àwọn tó láyé ò ní yẹ̀yẹ́ yín. Àwa náà tẹ́ ẹ wá bá láti fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀, làákàyè ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run ò ní jẹ́ ó dàrú. Bí ẹ ṣe káàkiri ilé ẹgbẹ́ kìíní, èkejì, ẹ̀kẹta tí ẹ bá wa sọ̀rọ̀, ẹ wá níwọ̀ ọmọlúàbí, àwa náà dá yín lóhùn ní dáhùn ọmọlúàbí. Èṣù tí í ṣe ọ̀tá ẹ̀mí Ọlọ́run ò ní fi sáàrin wa. Gbogbo ìgbà tí a bá mọ tún pàdé àbí tá a mọ̀ pera wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, àní pera wa síbànújẹ́. Ẹ rí inú ọkọ̀ àti bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ yín, Ọlọ́run ò ní jẹ́ ó jẹ́ sí ìnira. Ọlá àwọn tó nílé ayé, ọlá àwọn tó dìpọ̀ ayé mú, ọlá ọ̀sẹ̀ mẹ́rìndínlógún, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ sì rìn. Àwọn àgbàlagbà wọ́n ní bá a bá bomi sórí abálẹ̀ wá, bá a bá bomi sẹ́sẹ̀ abálẹ̀ wá. Gbogbo ire tí a sú fún yín lónìí yóò ṣẹ mọ́ yín láà, torí tọmọdé bá mọ́ṣẹ́ lọ́wọ́ alọ́ṣẹ, bágbà bá mọ́ṣẹ́ lọ́wọ́ alọ́ṣẹ. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, gbogbo ohun tá a súre fún yín Ọlọ́run jẹ́ ó ṣẹ mọ́ yín láà, torí ń ṣẹ ní ṣẹ náà wọ́n fi pè lọ́ṣẹ. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, gbogbo ire tá a sú fún yín yóò ṣẹ. Iná ṣoṣo àmújẹ, òrùn ṣoṣo àmúsọnù, gbogbo ire tá a sú fún yín yóò ṣẹ mọ́ yín láà. Pẹ̀lú ògo lọ́dọ̀ yóò ṣẹ mọ́ yín láà, torí pé kíni, ajá jí ó polówó ariwo, àgùntàn jí ó ń wòye sùn, ó dífá fún gbogbo ọmọ ẹranko ìgbà tí wọ́n ti kọ́lé ọ̀run bọ̀ wálé ayé. Ewúrẹ́ kọ̀ kò sanwó oníbodè, àgùntàn kọ̀ kò sanwó oníbodè, màálùú kọ̀ kò sanwó oníbodè, ológbò nìkan ló sanwó olúbodè. Torí ewúrẹ́ tó kọ̀ tí ò sanwó oníbodè wọ́n fi bọ Ifá, òbúkọ tó kọ̀ tí ò sanwó oníbodè wọ́n fi bọ Egúngún, ológbò nìkan tó sanwó oníbodè. Wọ́n wá mú ológbò lápá ìyáká, wọ́n gbé déwájú òrìṣà gbogbo kọ̀. Wọ́n di ológbò lápá ìyáká, wọ́n gbé déwájú àwọn Ọ̀yàmí Ọ̀sà Ìmọ̀fìà. Àwọn Ọ̀yàmí Ọ̀sà Ìmọ̀fìà ní ta ló di ológbò lápá ìyáká báyìí? Ṣé ẹ mọ̀ pé ìrìnsẹ̀ wa ni? Ó yá kíá kẹ́ ẹ tú ológbò sílẹ̀. Gbogbo ibi tí wọ́n bá dè wá mọ́, àtọkùnrin àtobìnrin tí wọ́n dè wá mọ́ ní taburú, Ọlọ́run wọ́ọ̀lá àwọn Ọ̀yàmí Ọ̀sà Ìmọ̀fìà wọ́n tú wálẹ̀, wọ́n tú wálẹ̀. Gbogbo aburú tí wọ́n bá dè mọ́ wa láà, jọ́ ipá ń ṣe ń sọ yìí yóò mọ̀ jẹ́ tútù ni. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Ẹ ṣeun bàbá mi, àgbáyádalẹ̀ Olódùmarè yóò jẹ́ kárí yín pẹ́. Ẹ dákun torí Olódùmarè, torí àwọn ọmọ Yorùbá àtàtà, gbogbo àwọn olólùfẹ́ wa tó wò wá, ẹ dákun bóyá bí ògùn onírun, bí ògùn ìtajà, bóyá ògùn ẹ̀yọ́nú, bóyá ìsọ́rí tí èròjà rẹ̀ ní ju 2 sí 3 péré lọ tí wọ́n á lè ṣe lọ́dọ̀ wọn, ẹ dákun ẹ bá wa dìtà wọn lọ́rẹ. Níbi tí mo ti kọ́ gbé ọ̀rọ̀ mi, mo ní bàbá mi mọ́ ṣe oògùn kan ọ̀pọ̀lọpọ̀, wọn kálukú ọmọ lébù, gbogbo lè ṣe mọ fẹ́ lò, gbogbo lè ṣe mọ fẹ́ lò. Iṣẹ́ ni, àrọ̀ ọmọ gbóná ni, inú run mí ni, ẹ̀yìn dùn mí ni, kò sí iṣẹ́ tí ò ṣe. Kábíyèsí Olódùmarè. Ibi tá a bá lò sí yóò bá bẹ̀ mọ́ ni. Ẹ jẹ́ kí á lọ tọ́jú èso àbèrè. Èso àbèrè. Tá a bá ti dọ́dọ̀ àwọn eléwé ọmọ, a sọ pé à ń fẹ́ ra èso àbèrè. Ẹ jẹ́ ká lọ̀ ọ́, tá a bá lọ̀ tó bá kúnná, kò bá sí bottle water, kò bá sí ìgò ńlá, ẹ jẹ́ ká dà sí, ká bu omi sí. Tá a bá ti bu omi sí, tí Ọlọ́run bá fún wa ní agbára, ká ra ṣúgà oníkóró. Bó bá ṣe pọ̀ sí, ká da ṣúgà oníkóró sí. Ká wá wá àìdán ibi tó jẹ́ igun ẹran rẹ̀, kìí ṣe bí igun o. A mọ̀ pé igun 4 ni àìdán ní. Ibi tó jẹ́ ara ẹran rẹ̀ ká wá gé. Bẹ́ẹ̀ ni, ẹ̀gbẹ́ 2 ló fi ṣe so, ẹ̀gbẹ́ 2 ni egun. Ẹ̀gbẹ́ 2 tó fi ṣe so yẹn á gé, ká gé kéékèèké, ká dà sínú ìgò yẹn, ká bomi sí. Tó bá fi lò bóyá bí 30 ìṣẹ́jú, ó ti toró. Inú rùn yàn ni, ìrìgbẹ́yà ni, ara ń ro mí ni, tá a bá lò pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, gbogbo nìṣe náà ni.
ẹ ṣeun bàbá wa Olódùmarè jẹ́ ká rí yín pẹ́ àtìgbà àtàgbà yín nǹkan kan ò ní bàjẹ́ tí ìbá gbọ́ yín dáadáa ẹni ká lọ wá èso àbèrè ká bẹ èpo rẹ̀ kúrò ká pa pẹpẹpẹ ká lọ àbí bẹ́ẹ̀ kọ́ ká dà sínú kìrágólìsì kan ká wá bu omi sí i tá a bá bu omi sí i ká wá ṣúgà òní kóró bàbá ṣe fẹ́ ẹ sí. bí ṣúgà yẹn bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ ni oró rẹ̀ ó ṣe máa le sí. lóró rẹ̀ ó sì máa le sí ká da ṣúgà òkúrò òun sí i ká wá lọ wá àìdán onígan mẹ́rin ibi tó ń níṣu méjì òun ká há tàbá ti ká wá kékèké ká dà sínú àgbo òun pẹ̀lú àṣẹ Olódùmarè nígbà tó lè pọ́n bọ̀ ṣẹ́jú yóò ti toró bínú ròyàn lílò ni bóyá ara ròyàn lílò ni bára yẹn gbóná tó bá lò bórí bá fọ́ yẹn tó bá lò ara rẹ̀ ó balẹ̀ gbogbo lè ṣe ni ẹ ṣeun àdúpẹ́ púpọ̀ kò ní tẹ́ńbẹ̀ ẹ ti mo láṣẹ Olódùmarè bàbá mi dàkún jà rí kan sí. tó jẹ́ àgbo. kò yẹ ọkàn yìí bá ti yọ̀ǹda náà ni ó wá látọkàn yín pé eléyìí mo fi ta ìfẹ́ ìyọ̀nù ní bítajà ní bá gbóni gbogbo ní fífọ́ ni lóògùn gbogbo nígbẹ́rẹ́ ni kò yẹ ọkàn yìí bá ti yọ̀ǹda. ẹ̀yọ́nú ẹ jẹ́ ká lọ wá ewé ìyálóde. ewé ìyálóde funfun àbí. ewé ìyálóde funfun ẹ jẹ́ ká fi odidi atare kan kún ká jò tá a bá ti jò ká lọ̀ ká dà sí kò bá ṣe inú ògò kò bá ṣe inú àdó tó bá ti di ní àárọ̀ ẹni tó bá mọ ọtí fi lò ó mọ̀ lò ẹni tó bá lè fomi tútù lò kó mọ̀ lò ẹ̀yọ́nú ni. ẹ̀yọ́nú ayé tó dáa ni. bẹ́ẹ̀ ni. ẹ ṣeun bàbá mi tí bá gbọ́ yín rẹ̀ ní ká lọ wá ewé ìyálóde funfun tí àwọn èèyàn mọ̀ sí làpálàpá kájà kó pọ̀ ká fòdìdí atare kan jò tá a bá jò tán ká lọ kókó ná ká rọ sínú ibi tó bá wù wá kò bá jẹnu ké kò bá jẹnu rágólìsì kò bá jẹnu pépà ni ká rọ síbẹ̀ ká máa lò ó láàárọ̀ rẹ̀ tí bá máa mọ tí kò fọtí lò ó súre sí ẹni tó bá sì jẹ́ pé máa omi ló lè fi lò ó kó kù sátẹlẹwọ́ kó súre sí kó lò ó ẹ̀yọ́nú ayé tó múnádóko dáadáa ẹ ṣeun bàbá kò ní tẹ́ńbẹ́ tí mu àgbàyàn adalẹ́ Olódùmarè á jẹ́ ká rí yín pẹ́. ìjà gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ iléeṣẹ́ Yellow TV káàkiri ológun mẹ́rin àgbáláyé lónìí ọ̀dọ̀ bàbá mi ọba ìṣègùn ti ìlú Ìgbẹ́tì ibẹ̀ la wà lọ́jọ́ tòní ṣe é rí i pé iná juná lọ ẹ̀lẹ́tíríkì báyìí lọ́ba àwọn àtùpà àwọn èèyàn sọ̀rọ̀ àwọn àgbàbọ̀ wọn ní bàbá tọ̀pá bọ̀gù àní mọ ohun tí ń bẹ nínú sà àdúpẹ́ lọ́jọ́ tòní pé àwa bá wọn adọ́dọ̀ wọn láyọ̀ àtàláfẹ́ wọn sì tẹ́wọ́ gbà wá ní a máa ṣe ládàá fún gbogbo yìí tẹ̀ ń wò wá pé ẹ̀wọ̀n abẹ ọ̀bẹ ní bẹ̀sùn àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀rẹ̀ wò ẹni bá ní kẹlọ́kẹ́ ẹ má bògùn là nílé bá níbí làwọn máa fàdàgbé tòtò nírọ̀ sí ìjẹ́ agbéroko agbérò ń dáró àlùkò roko àlùkò lọ ń kó sùn lèkélèké ń roko lèkélèké lọ ń kẹfun torí pé agbe ló laró irí àlùkò ló lòsùn lèkélèké tẹ̀ rí lòun ló lẹ́fun títí ìgbà mìíràn káàtó máa pàdé kájọ láyọ̀ ká pàdé gbogbo lé ẹ̀fọn pàdé kọ̀ọ̀kẹ́ bá dágbére fún ọ pé ó. àìdàmọ̀rẹ́ péré ẹ̀yẹ oko yẹn dáríjọ pàṣá orí àdé mọ̀dọ̀ gbirigidi akẹ́bí àdé mọ̀dọ̀ gbirigidi mọ̀dí gbirigidi láàyè mi ọmọ ṣubú alámọ̀dá yìí ti òkè igi kíkíkí tagbo kọ́kà sórí òṣèlè tí ń bẹ nílẹ̀ Ìbà ẹ̀mí máa jẹ́ ìfòníṣòro àjẹ́lẹ̀ Ìbà ẹ̀mí jẹ́ ìfòníṣàṣemọ́ ológbòní tí ń bẹ nílẹ̀ Ìbà. ẹ̀mẹ́ jẹ́ ìfẹ́ yìí ṣàṣemọ́.